Bàbá US Imam, ẹ ṣé gan adúpẹ́ tẹ́ jẹ́ ká mọ àbọ̀ ìpàdé tẹ́ lọ ṣe. Tẹ́yìn àti Sunday Igboho ṣe lórí WhatsApp. Àkọ́kọ́ náà, gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ, bàbá, mo fẹ́ kẹ́yìn fúnra ara yín náà kẹ́ gbé ọ̀rọ̀ yẹn wò. Torí ẹ sọ wípé àti Sharia law àti ti normal lawyer gangan táwọn olóyìnbó kàwé fún ìpè méjèèjì ni ẹjọ́ wà. Mo fẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ sọ pé ń ṣe yẹn bàbá. Mo fẹ́ kẹ́ bá mi gbé ọ̀rọ̀ yẹn wò. Àkọ́kọ́, ẹni wípé torí pé Sunday kò yà lọ́dọ̀ Emma. Ọba mélòó ni àwọn àfáà yín fún ní respect nílẹ̀ Yorùbá US? Ọba mélòó ni àwọn àfáà yín ní Ìlọrin tó fún ní respect nílẹ̀ Yorùbá yìí, even ní Kwara State? Ọba mélòó náà fún ní respect? Àwọn àfáà yín, àwọn ìmáàmù yín tẹ́ kó jọ tán lọ gbẹ̀kọ́ wá láti Ìlọrin, tẹ́ train láti Ìlọrin, tán wá da imam even nílẹ̀ wa yìí tí ń ṣe Kwara State. Ọba mélòó náà fún ní respect, which means pé ẹ̀kọ́ tá ẹ̀kọ́ wọn náà gbé síta. Ẹni Sunday Igboho sọ wípé òun náà sì máa kó àwọn Fúlàní mọ́ ìlú Ẹkun. Sunday Igboho lè suggest ẹ̀ but àwọn ọmọ Yorùbá ò ní gbà á. Tá a bá dẹ̀ ti gbà fún Sunday Igboho kò sí nǹkan tó lè ṣe sí. US Imam, Sunday Igboho lè sọ fún yín wípé òun máa kó àwọn Fúlàní Ìlọrin sínú ìlú Ẹkun, bọ̀ ṣáré àwọn ọmọ Yorùbá a ní ìgbà sórí pápọ̀ bá ti ṣe é ṣán wọ́n máa ń kó sórí ni. Tẹ́ bá ti mọ̀ wípé fí ẹ Yorùbá ti pọ̀jù fún yín, ẹ yà àwọn ìgbómìnà, ẹ yọ Ìlọrin nìkan sọ́tọ̀. Torí mi ò mọ kókó nǹkan tẹ́ ẹ ti ṣe sí gbogbo security tó ń ṣẹlẹ̀ ní Kwara State ẹ̀yin ará Ìlọrin. Kí ni kókó nǹkan tẹ́ ẹ ṣe? US Imam, ìgbà tí gbogbo ẹ lé tó ń kó àwọn ọmọ bíi 190 something kúrò ní odidi ìlú kan tó lọ ń kó wọn ní kéwú, kí ṣó jáde wá sọ̀rọ̀ advice wo ló jáde wá fún àwọn Fúlàní bíi títí ẹ US? Advice wo ló jáde tó wá fún àwọn Fúlàní? Advice wo ni ẹ máa sọ sí àwọn Fúlàní yẹn? Ó wá sọ wípé kó má sọ wípé Fúlàní nìkan ló ń gbéyàn. Ṣé àwọn ọmọ Yorùbá ló bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọba ní Kwara State? Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé àwọn ọmọ Yorùbá ló lọ rep àwọn ọmọ wa ní Kwara State? Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní US Imam. Ṣé àwọn ọmọ Yorùbá ló kó àwọn ọmọ almost 200 lọ lẹ́ẹ̀kan ṣoṣo tó lọ ń kọ́ wọn ní kéwú? US, má gbàgbé o, gbogbo àwọn ajínigbé tó wà ní agbègbè Ondo, Èkìtì, Kwara State náà ti máa kó wọn o. Kwara State náà máa kó wọn padà lọ o. Inú Kwara State náà padà lọ náà ti gbà wọn o. Kí Lorì ṣe sí? Àdírẹ́sì wo Lorì àdírẹ́sì àwọn èèyàn? Mi rò pé lọ́ọ̀yà ọ̀mọ̀wé ni yín sà. Gbogbo ẹnu mo fi sọ o. Ẹ kì í ṣe lọ́ọ̀yà ọ̀mọ̀wé o. Torí tẹ́ bá jẹ́ lọ́ọ̀yà ọ̀mọ̀wé ni èyí tẹ́ sọ wípé Sunday Igboho ó ń dúró fún Yorùbá nation, tẹ́yìn ò dẹ̀ faramọ́, tẹ́yìn ò bá faramọ́ Yorùbá nation, táwa bá faramọ́ kọ́ ẹ̀yin nìkan ò lè gbẹ́nu gbogbo Ìlọrin sọ̀rọ̀. ẹ gbàgbé ẹ kó sì lọ. Ẹ̀yin nìkan ò lè gbẹ́nu gbogbo Ìlọrin sọ̀rọ̀. Gbogbo wàhálà tó ti ń ṣẹlẹ̀ ní Kwara State kí lẹ rí ṣe sí? Kí ẹ wọlé address, ẹ wọlé pé gómìnà yín síta sí. Ṣùgbọ́n tó bá ti kan ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá báyìí, ẹ bọ́ síta ni ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣé Ìgbòho lápin? Ṣé Ìgbòho lá sọ wípé kí ọba Yorùbá máa jẹ? Nǹkan tẹ̀dẹ̀ ń bẹ̀rù sí kò sígbà tí ò ní ṣẹlẹ̀. Nǹkan tó bá yẹ pé bí eléyìí lẹ́yìn tẹ́ pé ayé ní lọ́ọ̀yà fẹ́ máa bá lọ ẹ̀. Nǹkan tẹ́ ń bẹ̀rù sí yìí ẹ̀ kò sígbà tí ò ní ṣẹlẹ̀. Torí àwa náà ò dẹ̀ wá ní dúró kẹ́ máa bá gbogbo ẹ̀ lọ bí eléyìí. Ẹ wá ní Sunday Igboho sọ wípé òun fẹ́ kó àwọn Fúlàní, òun fẹ́ fi ṣe ìlú Ẹkun. Ṣẹ́jọ́ Sunday Igboho nìkan ní ìlú Ẹkun ni? Irọ́ o, àwa ò ní gbà ni. Mo ti ẹ̀jẹ̀ rí bá mi Igboho ṣá. Àwọn gọ́kàn ń sọ ni. A ní gbà á. A ní
gbà because ìsọ̀rọ̀ sí ẹ̀yin fúnra ara yín tẹ́ pera yín ní lọ́ọ̀yà yìí ìsọ̀rọ̀ sí yín ìṣesí yín kò mú ìfẹ́ dání ìsọ̀rọ̀ sí yín ìṣesí yín kò mú ìfẹ́ dání ẹ̀ẹ́dẹ̀ lè force anything lé wa lórí ṣé wọ́n níjọba ni tó ń sọ wípé Sunday Igboho ní wọ Ìlọrin even Abdulrasaq gómìnà yín tí Tinubu bá pàṣẹ wọn ò bí dáa kò lè bá Sunday Igboho kò lè dá dúró ẹ forget ẹ bá ń pọn yín lé ẹ̀jẹ̀ pọ́nra yín lé tẹ bá ti ní ẹ̀fẹ́ pọ́nra yín lé tẹ bá ti sọ pé àbùkù lẹ́fẹ́ àfún yín because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wá ní Sunday Igboho ẹ tún ní kò lọ sí ọ̀dọ̀ Emma kò lọ sí ọ̀dọ̀ Emma kò lọ kí Emma gbà tó wá sí Ìlọrin ọba mélòó ni àwọn ìmáàmù yìí àwọn àfáà yín no respect nílẹ̀ Yorùbá kí má tẹ̀ sọ pé Kwara State ìwọ fúnra rẹ̀ gan US Imam wo bó ṣe ń bó Olúbàdàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ló fi sórí ibẹ̀ ṣé Olúbàdàn lá sọ wípé kíta ni Ọlọ́run lọ máa bú yín ni kí ló kọ Olúbàdàn pẹ̀lú ọ̀rọ̀ ta ni Ọlọ́run tẹ bá ní case pẹ̀lú Olúbàdàn ẹ fèsì Olúbàdàn ẹ má gbé ọ̀rọ̀ ta ni Ọlọ́run ẹ má gbé wọ ọ̀rọ̀ Olúbàdàn rárá hatred ló dẹ̀ ṣe yín kò sí nǹkan méjì torí gbogbo ọ̀rọ̀ títa ni Ọlọ́run sọ náà àwọn òótọ́ wà nínú àwọn ọ̀rọ̀ yẹn o tẹ́yìn fúnra ara yín dẹ̀ mọ̀ ọjọ́ wo lẹ fẹ́ lẹ́mí ìdáríjì ẹ wá ní ọjọ́ Monday òun ní court case ta ni Ọlọ́run òun tó tí lọ́ọ̀yà bá jí a máa gbàdúrà kọ́ lóun jẹ́ kóun rẹ́jọ́ ṣùgbọ́n àwọn ẹjọ́ kan wà tó jẹ́ wípé téèyàn bá gbàdúrà ẹ̀ jù tí ìpadàbọ̀ ẹ̀ bá báǹsì lórí ẹnìyẹn gan ò ní lè wò tán a ní kẹ́ jẹ́ kí a pọ́nra wa lé ẹ jẹ́ pọ́nra wa lé gbogbo nǹkan tẹ̀ ń fà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú ẹ̀sìn ẹ̀ ń jẹ́ kó yé wa pé àwọn Muslim ẹ oníjàgídíjàgan ẹ láìkí wàhálà ṣebí Ìlọrin Emma ló ń direct Ìlọrin kí ló dé tí ò ṣe sí peace ní Kwara State tó bá jẹ́ pé ní peace ti yín kí ló dé tẹ́yìn gbò ṣe fi wọ̀ wá wípé ẹni peace ni yín ó ṣe jẹ́ pé gbogbo ìgbà wàhálà ìjà gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ ń sọ pé nínú ọ̀rọ̀ márùn-ún tó ṣì wà ńlẹ̀ ẹyọ̀kan ṣoṣo lẹ ṣì àdírẹ́sì àwọn ẹyọ̀kan yẹn ló dẹ̀ ṣì kéré jù ṣàfẹ́ sá lọ fún yín ni ṣáà wá sá lọ ni kò pọ́sibù ká sá lọ fún yín kò pọ́sibù ká sá lọ fún yín agbára wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ gbàgbé agbára ó wà lórí íńtánẹ́ẹ̀tì gan US Imam ẹ tẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n pé bóyá Sunday Igboho ń bọ̀ wá káwọn ọmọ Fúlàní sí ìlú Ẹkun yẹn ẹ má gbẹ́kẹ̀lé o torí Igboho ṣàgán wọn ò ní fẹ́ dán wò wọ́n ìwọ tó bá nídìí oògùn ọ̀sán oògùn rheumatism oògùn diabetes oògùn fibroid oògùn kidney bí oògùn ojú ẹ̀kọ́ mẹ́sẹ̀gì abẹ́ fẹ́ ṣàyẹ̀wò abẹ́ ẹ nídìí granite ẹ nídìí òkúta ẹ nídìí yanrìn lóríṣiríṣi ẹ̀kọ́ mẹ́sẹ̀gì mi ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹ nídìí àwọn mọ́tò tán kó wá láti oversea accident free tí wọ́n tẹ̀ tí ò l'accident rí ẹni model lóríṣiríṣi ẹ jẹ́ kí n mọ̀ ẹ ṣé.